àmọ́ bóyá. Mami ẹ máa dáríjì wọn ni ọpẹ́ ló yẹ ká dù níwọ̀n ìgbà tó jẹ́ pé ní ojú ayé yín láì tí ì kú yín ni Ọlọ́run ti fi ojú ọ̀dàlẹ̀ àtìké hàn kí lẹ tún fẹ́ màmí ẹ dáríjì wọn. Pásítọ̀, mo dáríjì. Bàbá, dáríjì wọn. Ẹ jẹ́ ká yan Olúwa lógo. Ẹ má bínú mà. Ẹ má bínú. Ó ti tán. Olúwa dáríjì àwọn ọmọ rẹ̀. Àmín. Kristi dáríjì àwọn ọmọ rẹ̀. Àmín. Gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí ó lè dènà àdúrà níwájú yín Olúwa wa dáríjì. Àmín. Ṣe ìyanu. Àmín. Ó ṣe bẹ́ẹ̀. Àmín. Orí bẹ́ẹ̀. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Jésù Olúwa wa. Sọlá alẹ́. Sallallahu alayhi wa sallam. Sọlá alẹ́ nàbí Mustafa. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ a fọpẹ́ lé Ọlọ́run. Ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Ọba kan ṣoṣo arínúlóde olùmọ̀ràn ọkàn ẹni tó mọ ohun gbogbo tó sì lè sọ ohun gbogbo ọba tó ní kún fáyà kún ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wa ni Ọlọ́run ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní ẹ pè mí wọ́n sì dá yín lóhùn ọwọ́ kó ṣèlérí pé wọ́n dá wa lóhùn ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ńlá fi pé tó fi lẹ́yìn náà ẹ wá dúpẹ́ lọ́wọ́ àwọn aláàjì méjì wọ́n ṣe gudugudu méje yáyà mẹ́fà nítorí pé àwa ń gbà nílé àwọn ń gbà lókèrè àwa ń gbà nílé àwọn ń gbà lókèrè lọ́lọ́mùbá sọ wípé nǹkan ọjọ́ àdúrà náà ẹ dúpẹ́. Ẹ ṣeun iṣẹ́ Ọlọ́run adúró tì mí Ọlọ́run túbọ̀ máa gbàdúrà ẹ ṣeun ẹ ṣeun. adúpẹ́ lọ́dọ̀ inú wa dùn gan-an ìyá wa Hájì Ahmed ó sọ̀rọ̀ kan fún mi ó lóun nífẹ̀ẹ́ ọmọdé fẹ́fẹ́ bí ìyàwó ó wá ní kọ́kọ́rọ́ bí ní ajá jẹ́ òun jẹ́ lẹ́sìn mùsùlùmí wọ́n ẹlẹ́sìn ìdàkejì lẹ́yìn wọ́n ní ẹ̀sìn ní gbà kẹ́ ẹ fọmọ yín fún mùsùlùmí bó láti ṣe wá ṣe báyìí o. Aláàjì sẹ́rí ní báyìí gbogbo mọ̀lẹ́bí wa pátápátá látòkèdélẹ̀ ni wọ́n ti fọwọ́ sí kí ẹgbọ́n lọ tóbi ẹgbọ́n lọ tóbi wọ́n ti yọ̀ǹda. Aláàjì ìgbà ìmọ̀lá ní kí wọ́n má fẹ́ ra wọn àfi kí bàbá wa dáríjì wá kí bàbá dáríjì wá ní ìsìn àti fọwọ́ sí afẹsẹ̀ sí. Ní ṣókí kẹ ọmọ jẹ kọmọ báyìí ní òjijì ọmọdé yìí ò ní jẹ́ bí ń bọ̀ mọ́ o àwọ̀ sọ̀nsúná ní mọ́tàláì ní ọmọ jẹ́. Kí ni ìtumọ̀ eléyìí? Ìdẹ̀ra Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ìdẹ̀ra Ọlọ́run ìdẹ̀ra Ọlọ́run ni gbogbo wa ń wá ìdẹ̀ra Ọlọ́run yóò bá gbogbo wa ní mọ́tàláì. Ẹ ṣé mọ́mì ẹ ṣé gidi gan lọ́wọ́ àwa pẹ̀lú yín inú tiwa náà dẹ̀ dùn ẹnu wa dùn pé ẹ padà yọ̀ǹda ní mọ́tàláyà fún wa tẹ̀lé àwa ti yí orúkọ padà nìyẹn ẹ ṣe mọ̀ pé Aláàjì àwọn ò ní pẹ́ padà sí ọ̀dọ̀ wa lọ́hùn so èrò ọkàn tèmi ni pé within a short period a lè sáré fún any date fún yìgì nìka tí a máa ń ṣe nílànà ẹ̀sìn tiwa a lè ṣe ìgbéyàwó yẹn ilé ọ̀tá bá ti lọ kí àwa àti ìyàwó kan ní jẹ́ wípé a máa lọ sílùú òyìnbó àtọ́ torí ìyẹn padà wá ká ṣe lẹ́ǹkan náà ká dẹ̀ máa lọ.
tún dàgbà sí. ṣe ti gbọ́ báyìí. ọjà èmi náà tẹ̀lé ẹ ṣe fún ọdún àpò mo ti bá wọn. ṣe ti wá gbọ́ báyìí kò ní fẹ́ tá. lẹ́yìn náà bá fẹ́ lo àyè wa ẹ kò ṣe sùúrù díẹ̀. ẹ má jẹ ọpẹ́ tẹbi lọ fi ya ẹ yẹ àná ká má jọ láyé àná. mo ti sọ pé ní kíákíá lẹ́yìn o afẹ́sẹ̀ tí kìíní kíákíá ẹsẹ̀ àdúgbò ẹgbẹ́ bó wa ẹ̀ ní tẹ́lẹ̀ láì àbúrò ní débà yìí.